bandits in Lagos. Àwọn bandits. Ó parí finally a padà shop breakfast ní Lagos State. Boko Haram wọ Lagos State. A ti dáre o. A ti padà fa wèrè lọ́yàn o. Tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀. Boko Haram ṣí wọ Lagos State. Ìyá kan sáré sọ pé Yorùbá wù yìí gbàgbàgbà wá ní Lagos State wọ́n send ẹ̀ sí mi. Àwọn wèrè yìí ṣì nǹkan wọlé o. Wọ́n wọlé tóóró. Wọ́n ré kò kí jẹ́ pé on the street o. Kò kí jẹ́ pé inú fáàmù náà lọ káwọn èèyàn mọ́ o. Boko Haram lọ káwọn èèyàn mọ́ nílé ní Lagos State. Babájídé Sanwó-Olú WhatsApp kí ló ń ṣẹlẹ̀? Nǹkan ti ṣe wá lẹ̀ Yorùbá. Ìyá rẹ̀ sáré send ẹ̀ sí mo ń ṣe show lọ́wọ́ mo lẹ́yìn tí mo tẹ̀yìn tèmi Yorùbá wù mo ní màá gbé wá fún yín. Mùsùlùmí àti fẹ́ẹ̀ parí ṣoṣo mi lè ṣú ẹ̀rù bẹ́ẹ̀ kí n gbé wá fún yín. Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàdé kú dédé àsìkò yà according to the time tí òní bá bá yín. Wọ́n nu ilé despite fẹ́ǹsì tó ga bá bu àyà tó ń ṣe everything. Àwọn eléyìí ṣì nǹkan wọlé o wọ́n yín anything. Wọ́n gba anything lọ. Àti dáràn o. Wọ́n wá ń wọlé káàyàn mọ́. Àwọn sáìdì ilẹ̀ Haúsá yẹn wọ́n ń dùnyàn lọ́rùn. Àwọn sáìdì ilẹ̀ Haúsá yẹn wọ́n ń jiyàn gbé wọ́n ń ṣèyàn léṣe sáìdì ilẹ̀ Haúsá yẹn la pè wọ́n ti wọlé wá bá wa. Ẹ fẹ́ gbọ́ wọ́n jí nẹ́pà méjì wò. Àwọn Kini kan ti ń pariwo pé sí pé very dark man wá gbà wọn o kí very dark man wá gbà wá ní Lagos nílẹ̀ Yorùbá. Àkọ́ ti ṣe wá o. Àwọn èèyàn ń pariwo pé kí very dark man máa bọ̀ kó wá rescue àwọn. Very dark man. Àwọn ìmọ̀ Ìgbò wọ́n fi wá ṣe orí burúkú yẹ̀yẹ́. Ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ kí káfílẹ̀ kẹ̀ síbi ọmọ ẹlòmíì. Finally báyìí kúkú náà ti mọ everybody nídìí. Làpálàpá ti jẹ̀dí wa báyìí. Bàbá Tinubu tó gbọ́ ní kẹlọ sẹ́lẹ̀ kejì. Lọ sí mímọ́ kan tó máa ṣẹlẹ̀ before 2027. Àwọn pípọ̀ yìí ti dé náà. Wọ́n ti kànlẹ̀ sí Lagos State. Lagos State. Ẹjọ́ irú iṣẹ́ wo náà kó wá tó fi escape kò kí ń ṣe lẹ́kọ̀ọ́ kò kí ń ṣe lé méjì kò kí ń ṣe lé mẹ́ta pé wọ́n wọlé sílé ní Lagos State. Wọ́n ti ṣe wá o ìwà wò wọ́n ti ṣe wá ilé sílé wọ́n dẹ̀ lọ. Bùrọ̀ fẹ́ gbà báyìí ẹ wo ẹ jẹ́ ká wo ṣó yìí tẹ́ bá yà tí wàá wo ṣó yìí wọ́n bá wa láìkẹ́ kó lè bá a rìn ẹ bá wa ṣí ẹ̀ fún àwọn èèyàn a dẹ̀ pariwo Yorùbá Wuyì mo dẹ̀ pariwo Sunday Igboho dẹ̀ pariwo fún yín o ṣùgbọ́n ní pé ẹ̀gbọ́n kan tá à ń sọ nìyẹn ẹni tó wọ ejúlẹ̀ rú ń bà á ó ti hápù mí sí ẹ la fẹ́ dàlú àfẹ́ àpò Yorùbá nation wọ́n ní kókó lè kókó èkó kì í kó ṣá last èkó ti padà kó ẹ̀ṣà tomatoes ta ló fẹ́ gbà wá báyìí ní agbágbágbá ilẹ̀ Yorùbá ṣẹ́rí nǹkan tẹ́ dá sílẹ̀ ẹ wá gbọ́ o ìyà tó ń jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù ní o Ọlọ́run ó ń gbé wéètì lọ́wọ́ ó bá gbé wéètì tán ó máa mẹ́yìn olówó náà sọ́wọ́ o wọ́n bá ti rún tálíkà tán wọ́n máa rún ẹ̀yìn olówó náà tálíkà lè sá lọ Kútọ́nù ó lè sá lọ sí Lomé tálíkà lè sá lọ sí Libya kó máa lọ ṣe ọmọ ọ̀dọ̀ tálíkà lè sá lọ sí Amẹ́ríkà kó máa lọ fọ̀gbẹ́ fọ̀tọ̀ wọ́n lè sá lọ sí UK kó máa lọ fọ̀dí tó bá fẹ́ worst tá lọ sí Kútọ́nù bẹ̀ yẹn àwọn ọ̀dọ́ bá wọn pọ́n bọ́ ẹ̀dọ̀ kúnú àbí bá ń kú ṣé ẹ̀yin tẹ́tí wà nípò ọlá ṣe gbàdúrà kẹ̀kẹ́ máa wá sí kẹ́ máa wá jọ ìwà kẹ́ máa bá wa ṣe security ojú ọ̀la máa fi máa wò ìtọ́bájọ́ shift ìtọ́bájọ́ mú shift ẹ̀rí ìkọ̀tẹ́ dákalẹ̀ tó ń tẹ́ fẹ́ jẹ ẹ̀bà tẹ́ fẹ́ jẹ́jẹ́ aláwọ̀ àtàwọn pípù yà kì í ṣe kọ̀ọ̀kan náà kó nígbà kú dúró láyè ẹ̀ fẹ́ gbọ́ nánà gbọ́ anything ẹ jẹ́ ká wo Lagos State o ká wo ṣe ní Lagos State ẹ pípù yìí ẹ ṣe ká fún wa gan o wọ́n á ń dó wa mọ́lé wọ́n ń Yorùbá wọ́n ń dó Yorùbá mọ́lé kò sí wàhálà ẹ jẹ́ ká gbọ́. ìyẹn ọmọ Nàìjíríà Boko Haram ti wọ Ìgbòho
ó ti wọ Èkó náà. à ń pariwo Ìbàdàn à ń pariwo Ògùn state à ń pariwo Òṣogbo ó ti wọ Èkó o Banana Island ọ̀dọ̀ àwọn ọmọ mi ni mo wà yìí o. òbí fẹ́ǹsì ṣe ga. wọ́n ní bọ́ọ̀bọ̀yà lórí fẹ́ǹsì wọn ẹ̀wò kọ́tà wọlé o ẹ̀wò tó lẹ́kùn o ẹ̀wò Nàìjíríà jẹ́ ká fúra o ẹ̀wò ìbọn lọ́gbẹ́ tilẹ̀kùn o ẹ̀wò báyìí bá gbọ́lẹ̀kùn jẹ́ wọ́n gbé mọ́tò lọ láàárọ̀ yìí o ẹgbàá mi o wọ́n ti gbé mọ́tò lọ o gbogbo dàwọn mi náà dà lọ o gbogbo fóònù wọn náà bá olé mọ́rọ́ bìnrin tó lè jẹ́ ẹgbàá wa ẹgbàá wọn ọmọ Nàìjíríà o. Ìkòròdú ìgbé lára. Ìkòròdú ìgbé lára ní bàbá yìí o ẹ ṣàánú ọmọ Nàìjíríà o ẹ ṣàánú mi o gbogbo fóònù wọn ti kó lọ gbogbo mọ́tò lọ o bẹ́ẹ̀ 50 náà gbé lọ ẹ ṣàánú mi o ọdún kàárọ̀ ìgbé lára la wà o Ìkòròdú. Báyà ló post ẹ̀ gbogbo báyà o. wọ́n lè bá post ẹ̀ kó gbó bára o. dúpẹ́ o gbẹ̀yìn tẹ́ ẹ bá mi dárò tàwọn ọmọ mi o ẹ ṣé mo dúpẹ́ o bí mo ṣe rí aago mẹ́rin náà wọlé o aago mẹ́rin náà wọlé wọn bábọ̀ àyà wà ń bẹ wọn lè gba bábọ̀ àyà wọlé ẹnu géètì kan náà fìbọn fọ́ tán dẹ̀ wọlé wọ́n dẹ̀ gba gbogbo nǹkan jẹ́ ilé tán rọ́ọ̀bù ó tó lé méje ilé àwọn ọmọ mi náà rọ́ọ̀bù last ilé wọn náà rọ́ọ̀bù last even wọn fẹ́ gbé mọ́tò kan kò sépo nú ẹ̀ wọ́n mú kíyẹn wọ́n mú lọ wọ́n là ní wọ́n bo ojú wọn tẹ́pẹ́ ẹ̀ lè rí ojú wọn ṣé Boko Haram ò ti wọlé báyìí Boko Haram ti wọ̀lú o ẹja fura o Boko Haram ti wọlé o Boko Haram ti wọlé o tẹ́wáyé gbogbo báàgì náà fi di gbogbo àwọn láptọ̀pù fóònù gbogbo ẹ̀ kódà gan in fact ó ní agbára lé nìyí wọ́n rọ́ọ̀bù ilé bí mẹ́jọ náà rọ́ọ̀bù ṣé bá ṣe àṣẹ́fù o Nàìjíríà àṣẹ́fù ẹ jẹ́ ká fura ẹ jẹ́ ká gbàdúrà gidi gan o a ní ìdàdúrà o Nàìjíríà yẹ àṣẹ́fù. wọ́n lè bá wa post ẹ̀ káyé gbọ́ kọ́run mọ́ o wọ́n lè bá wa post pé Boko Haram ti wọ Lagos State o wọ́n operate ilé méje àbí ilé mẹ́jọ nìyá yẹn pé wọ́n dẹ̀ operate freely wọ́n dẹ̀ lọ. àwọn ọmọ onílù náà mọ̀ lù olóyè Sunday Igboho tẹ́lẹ̀ gbé security fún àwọn ọmọ àdúgbò náà ló máa lò tó ń dàpọ̀ máa safeguard àdúgbò ẹ̀ ẹ fàgbò fẹ́gùn ẹ̀ fòkun ẹ̀ sílẹ̀ Tinubu ayé náà tàṣe very dark man ni wọ́n pè wá ìbò wa bá Tinubu ẹ̀ láàrin èmi àti ẹ̀ kájọ sọ̀rọ̀ tí dandan ní ká lọ sẹ́lẹ̀ ní 2027 tó tó ẹ̀yin bàbá wa ṣáà lè dá dúró ni àwọn àṣẹ oh my God ó máa ṣe o abẹ́ ẹ̀kọ́ ṣe lára wa báwo lè ṣe fi pé wọ́n ti gbé NEPA lọ wọ́n wọ ìlú bá wọn aláàbò wọ́n wo kò wọ́n káwọn àwọn àgbẹ̀ wọ́n wo kò wọ́n káwọn ọ̀dọ́ tó wọlé sílé ní Lagos State náà àwọn ọmọ Yorùbá kò fẹ́ rí dáa ọmọ Nàìjíríà lòun náà o kò sí téèyàn ti lè ríyàn lọ́wọ́ o kò sí fẹ́ bèrè lọ́wọ́ yìí so I have 2 other videos mo fẹ́ play kí n tó play 2 other videos yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ò lè ṣe ń fi rẹ̀. ẹ̀ka sára o gọ́fúnà ibiribiri congratulations ọlẹ́ ti ṣe kìnìún yẹn fún Òjìdé nice one ìgbà kan èèyàn kan ò láyé pàṣán tó nà ìyàwó ni ó ń bọ̀ wá nà ìyálé náà àbí pàṣán tó nà ìyálé ìmà wá nà ìyàwó ẹ rántí pé one time ni Òjìdé ṣe o ẹ má gbàgbé o ìyẹn tí ẹ̀kọ́ ni ó mú mi wá síbí ní ìjọ tó ń ṣe primary àwọn house of rep that was Saturday àbí ṣé Saturday náà ṣe àbí Sunday nínú ṣàrà níbẹ̀ yẹn ó ní ẹ̀kọ́ àríṣàìtì kan tó wà níbẹ̀ àwọn bandits wá sí ṣàrà ẹ̀jẹ̀ tí kẹgbọ́ o bandits wá sí ṣàrà wọ́n kidnap ọmọ ènìyàn 4 white Nigerians àbí Nigerians 4 náà kidnap wọ́n dẹ̀ kidnap ṣìnkó kan ó jẹ́ 5 wọ́n pa security Kwari wọ́n dẹ̀ gbé ọlọ́pàá sá lọ so àwọn tó kidnap lọ ṣá 5 ni wọ́n. What am I trying to pass now? Bandits ti wọ inú ṣàrà fully wọ́n ti wà ní Rẹ́mọ nísìnyí gbogbo èèyàn ọba aládé kábíyèsí àkárìpọ̀ of Rẹ́mọland ẹjọ́ o bandits ti wọlé o torí majority àwọn politician yẹn ọ̀rọ̀ election náà gbé sórí wọn ò wo security life and property tó jẹ́ priority o wọn ò wo
ẹjọ́ bandit ti wà ní Rẹ́mọ kábíyèsí àkárìgbò kó má rí i pé tó má ti gbé ọmọ aráàlú kó má rí i pé àwọn aráàlú náà máa gbé ọmọ ọba o tó má ti gbé ọmọ aráàlú kó má rí i pé aráàlú náà máa gbé ọmọ kánsẹ́lọ̀ ọmọ ṣíàmà ọmọ senatorial ṣíàmà ọmọ ọ̀nàsáà nìkan ni mò ń sọ o ọmọ àmúra ṣíàmà o àbúrò kìnní kan àbúrò kìnní kan ọ̀dọ̀ ní kẹ́yìn bandit lọ gbé wọn mú kan ń já irin ẹjọ́ o bandit ti wà ní ìlú àbí ṣé irọ́ ní nǹkan tí mo gbà ẹ pé police commissioner Ogun State kẹbìrì lọ́wọ́ ẹ pé ṣé bandit wá sí ṣàrà bí wọ́n wá sí ṣàrà ọlọ́pàá mélòó náà gbé lọ security mélòó náà pa àwọn tó ń ṣiṣẹ́ ní parí mélòó náà pa ẹjọ́ o please do the needful I know you all are distracted with the primaries political campaign this that but please security is the koko bandit ti wọlé o ẹjọ́ ẹ lọ dira ikú ń pa lọ́sàn-án ikú ń pa mọ́mí gómìnà wà ń ṣàrọ̀ ẹ̀yìn bandit o àwọn èèyàn. wọ́n ti ṣẹ́ǹkì wa wọ́n ti mú nǹkan mọ́ wa lára kan ti ṣe wá gan Boko Haram nínú Lagos State kó la fẹ́ ságbà báyìí ká ló máa gbà wá gbọ̀ngàn ẹ̀yin bàbá yìí ṣẹ́rí nǹkan tẹ̀ fà fún wa ṣẹ́rí wàhálà tẹ̀ dá sílẹ̀ fún wa tó yẹn lè dá wàhálà yìí lẹ̀ o ọlọ́mọ pé lè dá wàhálà yìí lẹ̀ fún wa o tó pé ẹ wọ́n má jù wá kò láwọn òbèrè yìí ẹ̀dẹ̀ ń tẹ̀lé wọn kò ṣúkò nítorí tẹ fẹ́ jẹ pápá gbogbo ìbátan sì lè máa ṣe irú iṣẹ́ òun náà gbé wọlé tí àwọn boys òfin lè fèsì wọn tó fi lọ. no ẹ bèrè lọ́wọ́ ara yín náà they came fully prepared. àwọn boys tó máa lè fèsì wọn báwo ni wọ́n ṣe fẹ́ fèsì wọn táwọn tó ti jẹun wọn á ń dó wa mọ́lé ìgbà tí tẹ dákalẹ̀ ìyá tó ń jẹ tálíkà lọ́wọ́ ó wà ní jíìmù ní o aláì ó ń gbé wéètì lọ́wọ́ tó bá gbé wéètì tó jẹrin wọn padà mẹ́yìn olówó náà tó bá rọ́ọ̀bù tálíkà tán wọn padà bọ́ abẹ́yìn olówó náà lóko tó máa escape ẹ̀ tó bá rọ́ọ̀bù tálíkà lè decide kó fẹ́ máa lọ ṣe ọmọ ọ̀dọ̀ ní Libya kó wá sábà máa fà á bọ́ àti kó lọ sí London kó máa lọ gbé ìyà ṣé ẹ̀ tẹ̀sí tó wò tẹ̀sí gbénu owó tó máa wọlé tó máa wá ṣẹ́ǹkì yín mọ́lé kí lè máa sọ. a nílò ìrànlọ́wọ́ gọ́fúnà báyìí torí àwọn èèyàn wa àwọn ọmọ wa tí wọ́n kó ìjọba àbílẹ̀ oríire a ní ìrànlọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí. ó tọ́ ọmọ mélòó tí wọ́n kó lọ ń lu yìí. ọmọ tí wọ́n kó lọ fọ 32 ní nílẹ̀ nìkan 32 ní nílẹ̀ yẹn dàpọ̀ ẹ̀ràn wá lọ́wọ́ àti tíṣà àti mísírẹ́sì ẹ dàpọ̀ ẹ̀ràn wá lọ́wọ́ ìrànlọ́wọ́ la ní ìdílọ́dọ̀ gọ́fúnà wọn ò tí rẹ̀ nìkan kan ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n dákun à ń lọ nùbó àwátá èmi yìí mọ ẹ̀sẹ̀ Tinubu délé láfẹ̀jùmọ́ yìí àwa tá a lọ níjẹta wọn tún pa ẹnìkan lánàá wọn pààyàn méjì nínú àwa tá a tún lọ èyí ń kọ́ mọ́ ẹ dákun ẹ bá wa sọ fún gọ́fúnà kí wọ́n ràn wá lọ́wọ́ kí wọ́n dá wọn lóhùn kí wọ́n kó àwọn ọmọ wa jáde ẹ dákun tá a nídìí nù ọ gọ́fúnà ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ dákun nǹkan yóò ní dànù nǹkan yóò ní ṣòfò ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. gómìnà wo lẹ fún. gómìnà Ṣèyí Mákindé lọ́yọ̀ state nípínlẹ̀ Ọ̀yọ́. ó ti lé 72 hours. ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ gómìnà ẹ dákun ìrànlọ́wọ́ la nídìí ìrànlọ́wọ́ àwọn obìnrin wa ti fẹ́ kú tí wọ́n kó mọ̀ wọ́n kó ọmọ mẹ́ta wọ́n kó ọmọ 5 nínú ilé ẹlòmíì ẹ dákun gómìnà ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun ìrànlọ́wọ́ yín la nídìí ẹ ràn wá lọ́wọ́ ẹ dákun níta nídìí nu ẹ dákun ẹ bá wa bẹ̀ gómìnà ẹ dákun. bàbá láwọn tí wọ́n kó tí wọ́n ti béèrè nǹkan kan lọ́wọ́ wọn. àwọn ò tí ì mọ nǹkan kan máa ń gbọ́ pé wọ́n ń tẹ́sí pé àwọn kan fẹ́ pè wọ́n àti sùúrù à ń gbọ́ pé àwọn kan fẹ́ pè wọ́n wọ́n wá ní tí wọ́n mọ̀ pé àwọn gómìnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gómìnà làwọn nídìí ọ̀rọ̀ rẹ̀. gómìnà wọ́n ní ẹ̀yin làwọn nídìí ọ̀rọ̀ yín o ẹ bá wọn sọ̀rọ̀. ọlọ́run tó tẹ̀ ká wọn láti ibẹ̀ wá ni ká nídìí ìrànlọ́wọ́ ni ọlọ́run kó gbé ìrànlọ́wọ́
ti dé fún wa ni kò sẹ́ni ọgbà kàkà mọ̀ àmọ̀ ti ta ẹ̀rọ bí mo ti rí ọmọ yín wà bẹ́ẹ̀ ọmọ mi wà fẹ́ ní fẹ́síwò ní mi àyẹ̀ká ni kékeré bá ní kéèjì ni àwọn ọmọ kéèjì ni kò tí ìjọjú mẹ́rin lọ ìgbà tí ti rẹ̀ ọmọ tí ó ayé kan tuntun ẹyọkan náà wọ́n sì mú lọ wọ́n rí mi báyìí o. wá sí yẹ̀yẹ́ dáadáa bá mi share fídíò kó kan anybody ẹ bá mi share fídíò yìí kó kan everybody. Àgbò báwo ṣe ló ń kọ ni mo ń wo yẹ̀yẹ́ tí àwọn ibù máa fi wá ṣe para yẹ̀yẹ́ orí ibù yẹ̀yẹ́ wọ́n gbé nẹ́pà ó dàbí pé lórí ibi tá a dé yìí everybody ló máa chop breakfast o wọ́n gbé nẹ́pà ta ló kù tí wọ́n ní gbé ẹni pé no mo ń bèrè tó kù tí wọ́n ní gbé ni ṣèbí nẹ́pà lẹ rí ní Èkìtì báyìí bí ṣe bá yín sọ̀rọ̀ ní àná Aláròyé ṣàlàyé fún mi. wọ́n jí igbákejì alága kánsù gbé níjọba bá ti àwọn iléèwé pa ariwo kí la wakọ̀ yìí kẹ́ kí la kàn pinnu àtọmọdé àti àgbà níjọba ìbílẹ̀ ìleje méje lásìkò yìí kí la kàn látàrí bí àwọn jàǹdùkú agbébọn kan ṣe lọ rẹ́bù igbákejì alága kánsù náà abilékọ Grace Ogunlẹ́yẹ lọ́nà lọ́sọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọgbẹ́ nẹ́pà ọgbàlágà kánsù tí wọ́n sì palẹ̀ mọ́ màmá náà kúrò nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ni wọ́n bá jí gbé wọgbó lọ. ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí ti mú kí ìjọba ìpínlẹ̀ Èkìtì pàṣẹ lẹ́yìn òsọkà pé ní kíákíá kí gbogbo iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti àwọn iléèwé gíga níjọba ìbílẹ̀ náà ṣì wà ní títìpa báyìí náà títí tí ẹ̀kọ́ yóò fi ṣojú mímu lórí ètò ààbò tó fẹ́ di ahẹrẹpẹ lágbègbè ọ̀hún. ohun táláròyé gbọ́ ni pé nǹkan bíi aago méjì ọ̀sán kù ìṣẹ́jú fẹ́rẹ́fẹ́ ni abilékọ Grace kàgbákò àwọn ajínigbé tí wọ́n da aṣọ dúdú bojú ọ̀hún nígbà tó ń ti òde kọ̀bọ̀ láti máa lọ sílé rẹ̀ ní ìlú Ìlúdùn Èkìtì. wọ́n ní obìnrin náà ti dé ìtòsí ilé rẹ̀ tán ní ọ̀nà tó lọ láti Ìdó sí Ìgbèrè Èkìtì kí wọ́n tó rẹ́pù ọkọ rẹ̀ lọ́nà tìbọntìbọn ni wọ́n fi jí obìnrin náà gbé wọgbó lọ. ó jọ pé igbákejì alága kánsù yìí kan ní àfojúsùn wọn nítorí wọn kò fọwọ́ kan ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla rẹ̀ bẹ́ẹ̀ ni báàgì rẹ̀ tí àwọn ìṣúra rẹ̀ wà nínú rẹ̀ kò kúrò nínú ọkọ̀ òun nìkan ni wọ́n jí gbé pẹ̀lú fóònù alágbèéká rẹ̀. àtẹ̀jáde kan láti ọ́fíìsì dàrẹ́kítọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ níjọba ìbílẹ̀ ìleje méje èyí tí ọ̀gbẹ́ni Sunday Falade buwọ́lù kété lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni wọ́n ti jí alákòóso kánsù náà gbé. ó ní gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ẹ̀gbẹ́ títì níbi tí wọ́n wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ gúnlẹ̀ sí láti rí kò sẹ́ni tó mọ ọ̀gọ́ngọ́ inú igbó tí wọ́n jí obìnrin náà gbé lọ gbogbo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sì ti pa pátápátá. màmá ti kọ́kọ́ wá sí ọ́fíìsì rẹ̀ ní kánsù yìí láàárọ̀ òní kó tó di pé wọ́n lọ sí ìlú Ìdó Èkìtì fún ètò kan lásìkò tí wọ́n ń ṣẹ́rí bọ̀ láti fàbọ̀ sí náà ṣẹlẹ̀. ní ti àwọn ilé ìwé tíjọba ti pa látàrí ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ní lóòótọ́ ni àwọn kan lára àwọn ilé ìwé náà ń ṣe ìdánwò àṣekágbá lọ́wọ́ ìyẹn ìdánwò wáyẹ́ẹ̀kì SSCE àmọ́ nítorí àti dáàbòbò ẹ̀mí àwọn akẹ́kọ̀ọ́ ìjọba ní kí àwọn tó bá ń ṣe ìdánwò nínú wọn tètè máa lọ sí gbọ̀ngàn àpérò ìlú ibẹ̀ ni wọn yóò ti lọ kọ ìdánwò wọn yòókù kì í ṣe láwọn ilé ìwé wọn. ọ̀rọ̀ ìjínigbé nílẹ̀ Yorùbá lásìkò yìí ti wá di ìlú bàtà tó ń ró pọlápọlá pẹ̀lú báwọn jàǹdùkú afẹ̀míṣòfò ṣe ń jí àwọn èèyàn gbé káàkiri ìpínlẹ̀. ọjọ́ Friday ọjọ́ 15 oṣù yìí ni wọ́n ya bo àwọn iléèwé méjì nípínlẹ̀ Ọ̀yọ́ Community High School Isele àti First Baptist School Ògbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Òrèrè tí wọ́n sì kó àwọn akẹ́kọ̀ọ́ àti tíṣà tó ju 40 lọ wọgbó wọ́n jí wọn gbé. àṣálẹ́ ọjọ́ kejì ìyẹn Sátidé wọ́n tún jí baálé ilé kan gbé ní Alápinnu lọ́nà Ògúnmáke nítòsí Àbàńlá níjọba ìbílẹ̀ Olúyọ̀lé nípínlẹ̀ Ọ̀yọ́ yìí kan náà. Adélékè Ridwan Ọláyẹmí lórúkọ ọkùnrin náà. mílíọ̀nù lọ́nà 20
náírà ni wọ́n ní káwọn mọ̀lẹ́bí rẹ̀ tètè wá wá bí wọn kò bá fẹ́ káwọn pa ẹni wọn dànù. bẹ́ẹ̀ wọ́n ti pa méjì lára àwọn tíṣà tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire dànù nípa ìkà. Faith Adébọ́lá ṣàkóso ìròyìn tó sì ká sétí. kí n tó play last video fún yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá láàrin mi àti báwo lè ṣe ń fi. láàrin èmi àti